òṣèré orí ìtàgé lẹ́wọ̀n Dayọ̀ Àmúsà ti padà ṣàlàyé eyín bí bàbá tó wá níjọ́ ìkómọ ọmọ rẹ̀ bákan náà tuntun wá níjọ́ tí ọmọ rẹ̀ ń ṣe 1 year birthday. Ó ti padà ṣàlàyé eyín bí bàbá yẹn ṣe jẹ́ bó ló ṣe jẹ́ àti pé bó ló ṣe ṣàlàyé tẹ́ ẹ bá gbàgbé ṣe mọ̀ pé bàbá yìí làwọn èèyàn ń ṣe bí bóyá ó bí eyín ọmọ Dayọ̀ Àmúsà eyín Abdulrasheed tí ó ṣe 1 year birthday recently ṣùgbọ́n o ní òní gangan ni Dayọ̀ Àmúsà gangan wá jáde tán láti lè ṣàlàyé láti lè yànnàná láti lè sọ́tọ̀pọ̀ àwọn tó jẹ́ pé wọ́n ń rò pé bóyá bàbá yìí ló lọ́mọ rẹ̀ bó o ní bàbá yìí ṣe jẹ́ sí i tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn oníjọ́ ẹ bá tẹ subscribe button tètè mọ̀ bá a ṣe máa ń fún yín jẹ àwa máa ń mú wá bó bá ṣe ń lọ níkànnì ayélujára ẹ bá tẹ subscribe button sórí YouTube channel yìí. Dayọ̀ Àmúsà níbi àwọn àwòrán eléyìí tó post lónìí gangan ló wá ti fi hàn èyí ò níbi caption rẹ̀ pé bàbá tẹ̀ ń wò yẹn ara àwọn fámìlì ẹni ó ṣeéṣe kó jẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ ó ṣeéṣe kó jẹ́ àbúrò bàbá rẹ̀ ó sì ṣeéṣe kó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ gangan a jẹ́ pé gẹ́gẹ́ bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ àti ìmọ̀ ẹni tó jẹ́ bàbá ọmọ Dayọ̀ Àmúsà ẹ jẹ́ a máa fojú léde ẹ̀yin olólùfẹ́ wa ẹ subscribe tẹ̀wọ́n àwọn èèyàn kan sọ pé bóyá òṣèré orí ìtàgé yín o Dàmọ́lá Ọlátúnjí ni ṣùgbọ́n ìrùpọ̀rọ̀ wà ń bẹ̀ tá a lẹ́yìn lérò pé òun ló bí ọmọ Dayọ̀ tá a lẹ́yìn lérò ẹ jẹ́ ká máa wò ó ṣeéṣe bóyá for confidential stuff ni òjò fi bàbá ọmọ rẹ̀ hàn Dayọ̀ Àmúsà gangan ló mọ nítorí tí kò fi tí ì fẹ́ fi bàbá ọmọ rẹ̀ tí ò fi fẹ́ fi hàn èèyàn sí kànnì ayélujára àbáyọ àbádúpẹ́ lórí ọ̀rẹ́ ọmọ